bímọ ìgbà tí mo dẹ̀ bí ẹ̀dẹ̀ lélẹ̀ ó ṣe ẹ̀tọ́ tó yẹ kí n ṣe lórí ẹ̀ mo rẹ̀ lọ skul mo fún ẹ lówó oúnjẹ mo ra bàtà àti aṣọ tó dáa tìgbàlódé mo ń rà sí ẹ lọ́rùn kó yẹ kó jèmi ló máa fi sílẹ̀ kó yẹ kó jèmi ló máa fi mí sílẹ̀ báyìí níbi nìkan ìwọ náà wo orúlé tí mo gbé ìwọ náà wò ó aṣọ bàbá èyí kò bá ọmọ tán ni mò ń wọ̀ kiri kò dáa mo wá ń ṣiṣẹ́ ẹ̀gbẹ́ káàkiri kí ni ìrànwọ́ mú lọ sẹ́yìn èmi Adéwálé fúnra ara mi mo wá ń jẹ fùfú àti epo pupa màmá fọ́pọ̀ tó dẹ̀ mọ̀ yín pé mi ò mọ fùfú jẹ òru ẹ̀ lásán gan mi ò lè dúró tí ó bá gbé mi léèbí ìdí èmi mo wá ń ṣọmọdọ̀ káàkiri bí mo ṣe ń ṣalábàárù bí mo ń ṣọmọ ọ̀dọ̀ èyí tí mo tẹ̀ wá ń ṣe kọ́ yìí ibi tó ti ń ta dóbi àtẹ̀yìn èló gan làwọn kan ń pa èló lọ ń pa lójúmọ́ èmi kò bá fún mi lówó kí n fi jẹun kí n fi bọ́ bùkátà Dọ̀tun ṣó dáa bó ṣe dàgbà tó yìí ó dẹ̀ mọ̀dágbọ́ àti níyàwó mi ò mọlé tó ń gbé ṣó dáa kò dáa o kò dáa èyí tó ṣe yóò dáa rárá kò dáa o. Bàbá mi kì í ṣe pé ó wù èmi náà láti máa tọ́jú mi ṣùgbọ́n kádàrá ò ṣe kọ̀ láìgbà. Kí ló sọ ọkọ mi? Kádàrá ò ṣe kọ̀ láìgbà ṣùgbọ́n láti wákàtí òwe ìyà ò tún jẹ yín. Mo ti ṣetán láti mú yín kúrò nínú ìyà tẹ́wà yìí. Máa gba ilé tuntun fún yín. Màá dé ìraṣọ sí inú wa. Ẹ jẹ́ kí n fún yín lówó kí n fi máa tọ́jú ara. Ìgbà 150. Kí ni mo fẹ́ fi ṣe? Ẹ fi take care ara yín. Tí lọ. Dọ̀tun ọkọ mi. Ìyá bá ti jẹ mí o. $150. Wọ́n méjì àbọ̀ làwọn àgbàlagbà ń pè é. Kí ni màá fẹ́ yìí ṣe? Nǹkan ṣe mí. You are a bastard. Kí ló ń sọ lẹ́nu ẹ̀yẹn náà? 150 naira àbí 150,000. Mi ò understand. Kí ló ṣẹlẹ̀ gangan náà? Kí ló dé irú kí ni nǹkan tó sọ jáde lẹ́nu ẹ̀? Kó tó kúrò lè ṣèbó lọ́rọ̀ tèmi àti ẹjọ́ sọ ṣèbó lájọsọ tàjọ sọ. Ó agree láti sọ pé ó fẹ́ lọ sọ́dọ̀ dáàdì ẹ̀ náà. Kí ló tún wá rọ́ọ̀lù ẹ̀? Kí ló rọ́ọ̀lù ẹ̀ lọ́pọlọ? Ṣé ó ṣe pé o ti ya wèrè nǹkan kan tí ń ṣe ẹ́ ṣá? Kí ni nǹkan tó ń try láti ṣe yẹn náà? Ẹ gbà mí, irú àdánwò wò lélẹ̀ báyìí? Ṣé mi ti wá ṣọkọ fẹ́ láyé mi báyìí? Ṣọkọ ní ẹ báyìí? Ẹ gbà mí. Ṣé kìí ṣe pé nǹkan kan ti ń ṣe wá báyìí? Ṣé ò fura ni? Ọ̀rọ̀ wa fẹ́ àmójútó gidi. Eléyìí lágbára. Ó lágbára, ó kọjá òye mi. Because irú orin wo ni ká kọ sínú gbẹ̀du eléyìí báyìí? Níwọ̀ tó yẹ pé o ti múra kankan tó yẹ pé tínú mi ti ń dùn pé òun lọ sọ́dọ̀ dáàdì ẹ̀ wá tiẹ̀ lọ dùn wọ́n nínú. Ó wá dé, ó wá sọ fún mi pé ó fún wọn ní 150 naira. Ó sound somehow now. Nǹkan ti ń ṣẹlẹ̀ sí wa. Nǹkan ti ń ṣẹlẹ̀ sí wa o.
Ferrari báwo ni? O kò kí wáyàn rárá. Jọ má bínú iṣẹ́ pọ̀ ni. Wọn náà bí iṣẹ́ ṣe pọ̀. Mi ní time fún kàmí àtọ́. Ìwé iṣẹ́ ṣe kókó. Láti lè gbé yẹn tì. Nọ́mbà tó ní kí bẹ́ẹ̀ get, mo àti get ẹ̀. Nọ́mbà bọ̀dá Dọ̀tun. Bí Agídé fún ẹ kó pè é. Hello. Ẹgbẹ́ kújọ́ mẹ́ta. Tí ọkọ̀ pẹ̀lú Òwú tèmi. Bẹ́ẹ̀ ni ṣe fi wá sí mi. Ṣẹ́rí, Fọláyìn ló sọ fún mi ní 3 days ago. Ó náà ń pàdé dáadé. And I feel àwọn kọ́lé ẹ̀kọ́ máa rí ní irú position yìí. Nínú position wo ni? Pẹ̀lú bí ẹ ṣe wà influential tó. Ó ní òun rí wọn tó ń tọrọ bára. What? My daddy? Daddy tèmi tọrọ bára? Are you sure of what you are saying? Ó náà ń tọrọ bára. Wow! My God! Lájú bí mo ṣe tọ́jú daddy tó. Daddy lè máa sọ̀rọ̀ lẹ́nu o. Ilé ti ju kọ́sọ̀yàn lẹ́nu o. Torí bó ṣe sọ gan-an, I felt the pain in me. This is serious. Kí ló wá fẹ́ ká ṣe sí báyìí? Kí ló fẹ́ kí n ṣe sí báyìí? Because I'm so tired. Ọ̀rọ̀ yìí ò ṣe wà láì dá sí. Mo ní àfáà kan tí mo máa ń lò. So mo fi pé bí a ká lọ sọ́dọ̀ wọn, with that I will get solution to it. All right, I will do that. Joe, bá mi type number yẹn síbi. I will do that right now. Má ṣe lọ nísìnyí. Má lọ bíkì ìyàwó mi. Àjọ máa lọ síbẹ̀. Kíákíá. Nánà ó ṣe ìdọ̀rọ̀ tó máa pè é. Ó ṣe gan. Ọ̀rẹ́ tó bá ṣe lọ kejì kì í. Okay, all right, no wahala. Ẹ kú kalẹ̀. Ọlọ́run mú ṣàánú wa. Àmọ́ mi ò rò pé mo rójú yìí rí. Sí ò sí, mo rí. Afa, a ṣe wàhálà gan títí fá kó tó di pàdé. Kódà ìkan lára junior school ọkọ mi, òun ló fún wa ní àdírẹ́sì ilé ọ̀dọ̀ yín. Nígbà tá a délé ọ̀dọ̀ yín, a bá yín lé. Àwọn ará àdúgbò yín náà wá sọ pé bíbá yín làwọn. Ẹ̀yà ilé ìgbàlejò níbi mo wà tí mò ń ṣe ẹ́sítì rárá. Kí lẹ bá wá? Bẹ́ẹ̀ ni àfa o. Ní tó gbé mi wá sọ́dọ̀ yín lórí ọ̀rọ̀ bàbá mi ni tó ṣe pé ó wù mí láti máa ṣe nǹkan fún wọn. Ṣùgbọ́n àsìkò tí máa fẹ́ ṣe nǹkan fún bàbá mi mọ̀ nǹkan tó máa ṣe. Ìkórìíra yẹn kàn máa wà ní mi lè ṣe nǹkan yẹn fún wọn. Ó wá yà mí, ó jẹ́ káyéfì fún mi. Ìlà ṣe wá sọ́dọ̀ yín àfa ẹjọ́ ìgbà mi kàrí ẹ̀rọ mi lọ́wọ́. Ọlọ́run fi wá mọ́ ni. Alhamdulillah. Àfáà nínú istiara tí mo ṣe nísìnyí, ó jẹ́ kí ó yé mi wípé ẹ̀yin gangan fúnra yín lè fa ìmọ̀kànmọ̀kàn lè fi kó bára yín. Àfà, kí ikú ṣẹ̀bi tèmi náà. Ọmọdé ló ń ṣe mí, ọ̀rọ̀ ọmọdé ni mo sọ, mi kà kún rárá. Nítorí pé ẹ̀mí àìdáríjì tí àwọn olóyìnbó ń pè ní unforgiven spirit òun ló ń dààmú bàbá yín tán wà lónìí. Pàápàá ó ní ò jẹ́ kẹ́yìn náà ní ìsinmi lórí tẹ̀ ń wá. Òun ló wá fa sábàbí tẹ́ fi ṣàkóbá fún ìyàwó yín tí ò fi rọ́mọ bí. Yé! Ó ti kó bá mi, ó ti pa mí. Mo dẹ̀ dábọ̀ ọ̀rọ̀ yìí tó mú mi lọ. Ó ti rí ibi tó èdè ẹ̀ sí báyìí. Àfọ̀ ẹ̀gbà wa ìṣàánú wa. Kí wá lọ́nà àbáyọ, kí ni solution ìjọ? Tẹ́ bá fẹ́ ṣe bí ìyàwó dáadáa lóde ọkọ, kí ló dé tẹ́ wádìí àwọn ẹbí ọkọ yín, pàápàá jùlọ bàbá tó bí lọ́mọ? Àfà, kì í ṣe pé kò wù mí láti yọjú sí wọn. Ọkọ mi ló fà á. Láti ìgbà tá a ti ṣègbéyàwó tí mo bá ní mú mi lọ sọ́dọ̀ àwọn pẹ́rẹ́ǹtì kò ní dá mi lóhùn ni. Nǹkan tó bí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn.
Àbí? Traffic ni. Daddy mi. Daddy mi. Daddy mi. Daddy mi. Kí lè ṣe tàbá? Kí lè ṣe tàbá? Mi kì í máa sùn síta báyìí, mi kì í like it rárá. Kí lè fẹ́ káwọn èèyàn máa sọ ládùúgbò? Kí ló ń sùn síta báyìí? I don't like it. Fèsì sí ìtẹ̀ tí wọ́n sọ. Mo gbọ́. Ta ni ọmọbìnrin tí mò ń wo ìdọ̀tún? Ta ni ọmọbìnrin? Olúwakẹ́mi ìyàwó mi. Ìyàwó ẹ̀ ló wá mú yọjú sí mi látijọ́ ẹ̀. Mo gbọ́ ìyàwó mi. Kí ló dé? Kí ló ṣẹlẹ̀? Ó wá mi. Tọ́pẹ́ bá ti ẹ̀dọ̀wọ́ tó ṣe bó ṣe fẹ́ ṣe. Ṣé wọn náà tún fẹ́ rí mi ni? Àbí wọn náà wà ní àwọn ọmọbìnrin tó pé wọn ò fẹ́ bá ẹbí ọkọ wọn kọ́kọ́ gbélé. Ìdọ̀tún nǹkan tó ṣe yóò dá o. Ìyàwó mi ó yá dìde. Pẹ̀lẹ́ wá jókòó. Ẹ̀yà jókòó rí aya mi. Pẹ̀lẹ́. Daddy mi fọkàn mi balẹ̀ kò sí. Bí mo ṣe wá everything is alright. Everything is going to be alright. Ṣé ti gbọ́? Ó ṣẹ̀ṣẹ̀ máa sọ ọkàn yìí. Ọjọ́ kìíní àná náà ló wá sí mẹ́yẹ náà. Ó wọlé wá. Tínú mi tínú kò fẹ́ fún mi lówó. Tí màá fi ṣe gbogbo ẹ̀ ìyàwó mi ìgbà tó bá kó gbogbo owó yẹn jáde 150 ló dà sí mi lára. Kí ló dé? Kì í ṣe pé jó èmi náà, kì í ṣe pé kó wù mí lọ́kàn láti wá wò ni. Ẹ ṣáà má bínú sí mi àtọkọ mi, pàápàá jùlọ gbogbo. Ṣé rí láti gbà tèmi àtọkọ mi tá a ti jọ fẹ́ra? Òun ni mo ti ń dà láàmú pé àjọ mú mi lọ sọ́dọ̀ àwọn ẹbí ẹ̀. Pàápàá jùlọ ìyá àti bàbá ẹ̀ kí n tiẹ̀ mọ̀. Ṣé ó pọ́sibú kéèyàn fọkàn kó má mẹ̀bí ẹ̀ ni? Mo ti sọ fún kò mú mi wá. Èmi ìgan kó tó gbà láti jẹ́ ká jọ wá sọ́dọ̀ yìí kò jọ pa afagídí mú la wá dé kúrò. Ṣùgbọ́n dájú ẹ má wọ oríṣẹ́ ti gbọ́. Látòní lọ everything kó máa wà ọ̀rọ̀ ṣé ti gbọ́. Dájú ẹ wò ẹ ṣáà má bínú sí mi. Àwọn nǹkan yìí làbá yín gbé wá. Kẹ́mi Sọ́lá! Kí ló wá ṣe mí báyìí? Kí ló ṣọkọ ẹ̀? What are we doing here? Kí ló ṣe ọmọ mi? Ọmọ mi à. Kí ló wá ṣe mí báyìí? Ẹbí Sọ́lá kí ló ṣe ọmọ mi? Kí ló dídí kí ló lájú mi? Wá kí gbogbo kí ni kò tẹ̀lé mi lẹ́yìn? Kí ló dé? Wọ́n máa ń jẹ́ sílẹ̀ o. Ṣé bí dájú Mo ní kò kúrò mi báyìí. Daddy wèrè wo? Are you alright? Ìwọ náà tún lọ ní. Má jẹ́ kó bínú tí aya rẹ̀ bá lọ sí ẹ̀. Lè bá lọ. Kí ni ọkọ̀ máa bẹ́ mi lẹ́bi oṣù? Wọ́n ń lọ ní. Má bẹ́ mi. Má bẹ́ mi lẹ́bi oṣù. Kẹ́mi Sọ́lá má fi mí sílẹ̀. Dábì gbé báàgì sílẹ̀ fún mi. Kò fi mí sílẹ̀. Kí ló ń try láti bá máa bá mi sọ? Kí lára àdúgbò fẹ́ sọ? Kẹ́mi Sọ́lá jọ ṣàánú fún mi. Ṣàánú fún mi, má jẹ́ káyé ṣe kò tán di mi. Wà lórí ìfẹ́ tí mo ní sí ẹ, jọ má fi mí sílẹ̀. Ṣàánú fún mi Kẹ́mi Sọ́lá. Irú ẹ̀bẹ̀ wo ló ń bẹ̀ mí? Ẹ̀bẹ̀ wo ló ń bẹ̀ mí látijọ́ yìí? Látijọ́ ọjọ́ yìí láti bí ọdún 3 àtààbọ̀ tí mo ti fẹ́ ẹ. Jọ nítorí Ọlọ́run, kí lè rè gbéyàwó? Ṣé mo gbọ́ pa, ṣé mo gbọ́ po? Kí ló wà láàrin ìwà àti bàbá ẹ̀ látijọ́ yìí? Ó sọ fún mi. Ṣé mo mọ̀ bóyá òun ló fa ìdí àìrọ̀ ọmọ bí mi látijọ́ ọjọ́ yìí? Ó fẹ́ pa mí ni, kí ló dé? Tí mo bá jábùrú ẹ̀ ṣé o lè máa bẹ̀ mí ni? Ṣàánú fún mi Kẹ́mi Sọ́lá. Ọlọ́run tó ṣe ọmọ yóò ṣe ọmọ fáwa náà. Wọ́n láìfẹ́ tó ní sí mi fún ìdí ọdún 3 ló fi dúró tì mí. Tó bá fi mí sí ẹ̀lẹ́ ayé mi ti bàjẹ́. Kẹ́mi Sọ́lá ṣàánú fún mi. Wọ́n láìfẹ́ tí mo ní sẹ́, wọ́n láìlérí tó ṣe fún mi lọ́jọ́ ìgbéyàwó wa. Kẹ́mi Sọ́lá ṣàánú fún mi, má fi mí sílẹ̀. Anyway mi tẹ̀lẹ́jọ́ tí mo fẹ́ bẹ̀rù. Ṣé o ti gbọ́? Ṣé orí fíngbá mi tó ti ń fíngbá tẹ́lẹ̀? Mo wá kàn sí mo ní mi ò fíngbá mú. Ṣé o wá rí tí mo ti fín tẹ́lẹ̀ yẹn? Ayé ò lè gbàgbé ẹ̀. Ṣé o ti gbọ́? O ṣé o. Ṣé o wá rí ohun tó so wá pọ̀ ní? Convenant tó so èmi àti ẹ̀fọ́. Òun lélẹ̀ gbà ó tó gẹ́. Kẹ́mi Sọ́lá. Kẹ́mi Sọ́lá. Ìyàwó mi jọba mi bẹ̀. Jọba mi bẹ̀ o. Ibi tá a bá dé o ti tó gẹ́. Mi ò ṣe mọ́. Mi ò lójú tì mọ́. Ẹjọ́ ṣé kí n kúnlẹ̀ ojú mi ti ká. Mi ò lójú tì jọba mi bẹ̀. Ará àdúgbò. Gbogbo ará àdúgbò ẹ wá bá wa dá sí. Ará àdúgbò ẹ wá bá wa dá sí. Wàláì ẹ wò ó. Ẹ bá sọ̀rọ̀. Níbi tó ti ń gbọ́. Ọlá yín ló jẹ. Kí solution yà wà ní. Ẹ ti gbọ́. Ẹ wò ẹ kó ṣì kẹ́kọ̀ọ́ lọ́wọ́. Kí ló dé láti ọjọ́ yìí? Kí ló ṣe?
Báwo ni Àdìmí? Àdìmí tó ń fojú sí rẹ̀ dáadáa. Má kí ẹ̀gbọ́n tó tó máa wọ̀ ṣùgbọ́n ìjọba táwọn ṣe bá pẹ̀ tí kò bá yẹ lọ sọ fún mi físíkà ní máa pẹ̀ lọ́jà ṣùgbọ́n. Tí o bá ti ń délé kí máa bọ́ oúnjẹ mi lórí tébùlù. Kí ni mo sọ fún ẹ? 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 Kí má lọ́mọ. Kí má lọ́mọ. Kí má lọ́mọ. Kí má lọ́mọ. Ìyàwó mi o! Àtinúkẹ́ ojú mi wò mi ò ní ní ẹ mọ́. Dad, I will never forgive you till your end time. Èmi Dọ̀tun, mo ń ṣèlérí fúnra mi wípé mi ò ní tọ́jú yín. Ẹ̀dẹ̀ máa rárẹ̀ at last. Ọkọ mi. Ẹ̀dẹ̀ ni ìyá mi lẹ́kọ̀ọ́. Iṣẹ́ bíbí. Tó gbogbo ọ̀rọ̀ náà ṣe jẹ́ nù. WhatsApp já kan lọ́rọ̀ pẹ̀ àfi kárí bàbá yìí. Torí ẹ̀mí àìnídàájí ní ń dààmú bàbá mi tó wà ló ń dààmú ẹ̀mí náà. Ẹ fi kó báyàwó tí ò ní ọmọ rẹ̀. Yé! Àfà! Ìwọ ọmọkùnrin ìkà ni ẹ o. Ìkà ni ẹ o. O bẹ̀rù Ọlọ́run. Ìkà ni ẹ. Ìwọ ló wá jẹ ìwọ ọmọ bíbí láti jọ ẹ̀. Ó dà. Ó dà. Kí lè wá ní ká ṣe ní ẹgbẹ́ kí ló dá máa ṣe? Ọ̀rọ̀ náà ṣe rí nù. Ilé ayé ṣe rí nù ni. Pé yóò bá ti gba kádàrá, yóò sì gba gbogbo ohun tó ṣẹlẹ̀ òun náà kìí ṣe bí àwọn ọmọ yìí. Àfà. Ṣé báyìí náà ni màá ṣe wá gbá kábúrò ní tí màá gbà? Ìyà jẹ mí gan Àfà, ìyà jẹ mí. Ìyà jẹ mí. Mo jìyà lórí Ìdọ̀tun kì í ṣe Ìdọ̀tun lẹ́yìn kó ṣe ní gbogbo kọ́fà ìfún mi mo jìyà gbà. Àfà mo jìyà lórí ọmọ yìí. Ṣé láti bíbí ni àbílẹ́jú tán? Tí ṣe obìnrin wá díṣẹ́ mi, ojú mẹ́rin wá dojú tèmi ní kọ́ láti bá tí yẹ ti ṣáìsì. Mo wá jẹ́ kó ibà ráre. Kí a máa jẹ mí kiri. Àbọ̀ gẹ́gẹ́ bí nǹkan tẹ́ ẹ sọ kò sí nǹkan tí mo fẹ́ ṣe sí. Nígbà tí mi kúkú bá wo òjíṣẹ́ Ọlọ́run láyé, èèyàn fádọ̀ lọ́lọ́ fi jí kí n wà dandan ní kí n gbà sí lẹ́nu. Àbọ̀ kì í ṣe irú Ìdọ̀tun ló yẹ kó ṣe irú nǹkan tó ṣe ìfún mi o. Kì í ṣe ti irú Ìdọ̀tun ló yẹ kó ṣe irú nǹkan ìfún mi o. Àbọ̀ tàbí mi níwájú Ọlọ́run tó dá wa mo ti gbọ́. Ẹ̀yà mi kẹ́mi sọ́lá láti wákàtí lọ́pọ̀ lè mọ̀ pé tìlútìlú ni mo fún jàdúrà fún ẹ. Wà pẹ́lẹ́ ọ̀pọ̀ ẹ o. Wà rí bújókòó ayọ̀. Nìkan kò ní ṣe é dídí ní ọmọ mi. Màá gbóhùn ìyá máa gbóhùn ọmọ lọ́jọ́ òkúlẹ̀ o. Tuntun kò rí. Àrùn onídìí ẹ mọ́. Wà á jẹ́wọ́ mọ́. Ọmọ oníṣòro yìí tó ṣe yìí fún mi o. Ọmọ oníṣòro ẹ̀ fún mi o. Ọmọ oníṣòro ẹ̀ fún ẹ Dọ̀tun. Àfà ẹ̀ṣẹ̀ o. Àfà ẹ̀ṣẹ̀. Ẹ̀yọ́ mọ́ mi. Dọ̀tun. Mo nífẹ̀ẹ́.
mo nífẹ̀ẹ́. Kò sí wàhálà àfà ẹ̀ṣẹ̀. Yọ̀dá mi mo gbọ́dọ̀. Yé ẹ̀sìn mi wọlé. Àfà ẹ̀rọ fúnṣẹ́ mi wọlé. Daddy! Baba! Daddy! Baba! Baba mi! Daddy! Daddy! Pa! A sì tún lè láì àfi ká gbà fọlọ́run bí tó dé. Nítorí Ọlọ́run ní í ṣe wáàsí fún wa látàrí ikú bàbá yín. Bàbá yìí ní ò kọ́ pé òun ó lọ lásìkò yìí. Ṣùgbọ́n nínú àádà tí bàbá ń bá kí látàrí kẹ́yìn ọmọ rẹ̀ lè kọjú sí kẹ́ lè ṣe lóore. Nínú ẹni ìgbìyànjú yìí ni bàbá yìí fi sáré tó wò pé kí lòun tiẹ̀ fẹ́ ṣe ló bá gbàdúrà dọ́dọ̀ náà. Bí àdúrà ti ń ṣe nínú ìpọ́njú ìlò ni ló ti tọrọ fọ́lọ́run pé Ọlọ́run dákun bó bá tiẹ̀ lè gbàdúrà yìí fún mi lẹ́ẹ̀kan ó sì gbà tán báyìí kó palẹ̀ mọ́ mi sọ́dọ̀ fún Ọlọ́run ṣe yìí o. Ikú bàbá ló dé yìí o, ń tọ́lọ́run ṣe ló ṣe yìí o. Àfọ́ṣe bàbá mi ti lọ báyìí. Yéé! Kò dáadáa. Àsìkò jẹ́ máa ń jẹ ọmọ nílé. Láti lọ náà rìn. Ẹgbẹ́ ẹ̀kú ló fẹ́ ṣe ń fẹ́. Àwọn yìí máa ń dọ́gbọ́n. Àwọn ọmọ mi tọ́jú yín kan. Àti dọ́gbà àwọn ẹja. Wọ́n ti ẹ̀ gbà táwọn school gbà yẹn wọ́n máa ń tẹ̀lé àwọn òbí káàkiri. Wọ́n sọ bẹ́ẹ̀ ẹ pẹ̀lẹ́ mi bá láìkòbìnrin mọ́. Ìwọ òkòbìnrin mọ́. Kò lè change. Àti ìkọ̀fálẹ̀ ìfà ti ṣe ìyàwó mi náà ló pè ní sí. Ẹ pẹ̀lẹ́ Ó ti ní sí nìyẹn. Hello? Níbo ló wà? Ẹ kí ló ṣẹlẹ̀? Mi ò mọ bó ṣe ń ṣe mí mọ́. Ẹ̀yin mi ò. Mo ń bọ̀ ní sí dúró sínú ilé yẹn ní sí. Wà á kọ́ mi náà, mo ń bọ̀ ní.